kọrin gidi míì ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀ yẹn nìkan lẹ gé gbogbo ẹ̀yin pípù yìí àtàwọn tí wọ́n dòwe àti wọ́n mọ bí wọ́n ṣe ń gé Ọlọ́run nù. try má ṣe ayé o tó o bá ṣe ayé bàbá kódà ibòmíì tó ti ń sùn tó mọ̀ wá lọ bẹ́ẹ̀ wú jáde. Kúrò àyè 50 years. Bẹ́ẹ̀ni so ohun tí mo fẹ́ lò ń bẹ ni pé ajá wa kọ́ yàtọ̀ ọmọ ológo. Tí yá kọjá ti jẹta. Social media. Báyìí kan gé ọ̀rọ̀ ẹ̀ o, báyìí kan ń ṣe àdúgbò ẹ̀ o. Náà, à ń lọ Ìbàdàn láìpẹ́ dẹ̀ rí. Bí ní àmọ́ lọ. Láàrin mú dání ni ọmọ lọ́mọ. Alájà wa wò kó ní ojú kan. Bàbá máa jẹ́ wà ní ojú kan. Ẹ̀kọ́ lámì pọ̀ bí ológun. Ẹ̀kọ́ lámì pọ̀ bí ológun. Ẹ̀kọ́ lámì pọ̀ bí ọlọ́sà. Ẹ̀kọ́ lámì pọ̀ bí ọlọ́sà. Tó bá wà lè ṣe yí olú. Tó bá wà lè ṣe yí olúwa òwúrọ̀ yìí. Gbogbo ayé òwúrọ̀ yìí. Gbogbo ayé. Pastor Mike ti gbàdúrà. Àrólé ọba ti gbàdúrà wá bá tèmi kémi máa mọ̀ nira láyé. Ọba ti gbàdúrà. Ẹ ṣé Ọba ti gbàdúrà. Wá bá tèmi kémi máa mọ̀ nira láyé. àrólé wá bá tèmi kémi máa kòfò láyé. Ọba ti gbàdúrà. Sọ pé Ọba ti gbàdúrà. Wá bá tèmi kémi máa mọ̀ nira láyé. ọlọ́ba ti gbàdúrà. Ọba ti gbàdúrà wá bá tèmi kémi máa mọ̀ nira láyé ń bí. Ọba ti gbàdúrà. Ọba ti gbàdúrà. Wá bá tèmi kémi máa mọ̀ nira láyé. Tọ́ba bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Ta ló fẹ́ kó dání? Gánà ẹ̀ bàbá. Tọ́ba bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Tọ́ba bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Òṣùpá ló ní kí ló léwà ní Mùṣín. Ṣùgbọ́n mo sọ pé bọ̀bọ̀ tó bá bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tó bá bẹ lọ́hùn fún wa. Tọ́ba bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Àdúrà ló máa ń gbà kì í ṣàbára. Kúlídìí ọ̀la àwídùn Rahman ayyama tẹ́lẹ̀ ọ́ falahul asmaul husna. Bẹ́ẹ̀ni ọba ṣàdúrà dáadáa dandan ní kọ́lọ́hún kò gbà àròlé táwọn tó tún fi sàárà kan. Ud'uni astajib lakum. Ọlọ́run ní ẹ̀pẹ́ mi máa dá yín lóhùn la ṣe ń ṣàdúrà fúnra wa. Wípé àdúrà ló máa ń gbà kì í ṣàgbára. Ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Tọ́ba bẹ lọ́hùn fún wa, ó yẹ ká máa ṣàmì tọ́ba bẹ lọ́hùn fún wa. Aṣíwájú ìgbà mélòó máa dé mo máa ti tọrọ. Abẹ lọ́hùn ló fi lè fún mi ṣe. Àṣẹ̀dá tó ṣe ti nà kan dá ọmọ. Kó má ṣe mí ò tẹ́lẹ̀ mi kúkúrú. Ìgbà mi ló máa dé mo máa ti tọrọ. Mo máa bẹ lọ́hùn ló fi lè fún mi ṣe. Àṣẹ̀dá tó ṣe bí lákan dá ọmọ. Kó má ṣe bí olélẹ̀ mi kúkúrú. Gbogbo wa ti yẹ àṣàdúrà tá. Nítorí àdúpẹ́ iná azábí àṣetí àdúpẹ́. Bẹ́rù dúpẹ́ òre àbàmì àdúpẹ́. Wọ́n lápá o dá èrè ẹ̀jẹ̀. Ọlọ́run máa sọ pé oṣù kan. Ọlọ́run máa sọ pé òṣì mọ́ láyé.
Akóredé ló kọrin fún mi lọ́jọ́ yẹn. Àwọn aṣẹ́wóṣẹ́wó wọ́n ń bẹ níbẹ̀ bí àwọn ọmọ ṣúra. Àwọn aṣẹ́wó wọ́n ń bẹ níbẹ̀. Mọ̀ṣúra ló ṣẹ́wó lọ́jọ́ yẹn. Ó dẹ̀ ní ètò gbé lọ. Lẹ́yìn lọ́ńṣì ó fowó wa balẹ̀. Ẹni tó mọ̀ ní ló ń ṣe Oníkòyí o. Méjì nkọrin yẹn wípé Ọlọ́run ṣe gbà tó ń fi síwájú. Tẹ́pọ̀ kò yáwó ẹ̀dẹ́gbọ̀n lọ sáré sáré. Ọ̀nà tó lágbègbà ló ń jọ wọ́n lójú. Lọ́dún nínú àgbọ̀ àdìtò ńlá. Ọlọ́run ṣe gbà tó ń fi síwájú. Kò yáwó ẹ̀dẹ́gbọ̀n wọ́n sáré sáré. Ọ̀nà tó lágbègbà ló ń jọ wọ́n lójú. Lọ́dún nínú àgbọ̀ àdìtò ńlá.